jàmọ́ dúkà gbogbo wa là ó ṣe púpọ̀ ọdún láyé o. ọ̀pọ̀lọpọ̀ lájọsọdún tó kọjá lọ tá ò sí láyé áàdì Taofeeki a ò fi hàn a fi ń gbórúkọ sáàtì Gani. èmi àmọ́ Taofeeki mo dúpẹ́ mo dọ́pẹ́ dáa o. ọdún ìtúnu àwẹ̀ tó máa ṣe ju gbogbo áàdì Taofeeki mi ọ̀nà Adéwálé ẹ̀yin tèmi ní Maryland. èmi Taofeek àmọ́ ọmọ yín àbúrò yín brọ́dà yín ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ̀gbọ́n mi ẹ má gbàgbé láti wá sí ọ̀dọ̀ Alhaji Taofeek àmọ́ ní on the 16th Saturday of June lábẹ́ aláṣẹ Fiesta Maxine Fiesta Transportation Fiesta Promotion òun ló ń gbé Taofeek àmọ́ Ìdíṣẹ́kẹ́lẹ́ bọ̀ wá ní on the 16th of June fún ọdún ìtùnú àwẹ̀ ní 3313 Obad Road 3313 Obad Road ní Maryland. ẹ̀yin tèmi ẹtúyáyá kẹ wá gbádùn mi Taofeek àmọ́ fún ọdún ìtùnú àwẹ̀ ní on the 16th Saturday of June. ẹ̀yin tèmi sẹ́yìn ń gbádùn mi let's go there lágbo àmọ́ owó wádé let's go there. èmi ò lè ṣe kí mi máa máa jó ìjó àmọ́ ooo. èmi ò lè ṣe kí mi máa máa jó ìjó Taofeek. ẹ má máa dé ní mọ́ yàrá o àjọ máa jáde ní. ẹ má máa dé ní mọ́ yàrá ẹ má fi mí tó lé. ẹ má máa dé ní mọ́ yàrá o àjọ máa jáde ní. ẹ̀yin tèmi ẹ̀yin obìnrin ẹ mọ́ gbàgbà dé ní mọ́ yàrá o. ẹ wá gbádùn Alhaji Taofeek ní on the 16th of June ní Maryland 3313 Obad Road. ẹ má gbàgbé lábẹ́ aláṣẹ Fiesta Promotion Sala Fiesta.